ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ọmọ omi tí kò mọ ìtọ́jú tí kò sì mọ bí a ti ń ṣèkẹ́ wọn tí ó padà mú ìjákulẹ̀ wọnú ayé rẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, oríire ni fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ọmọ omi láya, ṣùgbọ́n ó ní àwọn ìgbésẹ̀ kankan tó nílò kí gbogbo ẹni tó bá fẹ́ ọmọ omi kó mọ̀. Number 1 òun ni wípé lọ wá gbogbo bó ṣe ṣe ìpínyà òun àti ọkọ ọ̀run rẹ̀. Number 2, jẹ́ kó máa ṣe ìpèsè odò lóòrèkóòrè, pàápàá ìwọ tó jẹ́ ọkọ rẹ̀ ni kó máa mú owó sílẹ̀. Sórí tó bá ti ń ṣe àwọn nǹkan tí mo sọ yìí yóò jẹ́ kí ọ̀nà rẹ̀ máa là, á dàbí ẹni pé oṣògùn owó. Ẹlẹ́ẹ̀kẹta, irun tó ń bẹ lórí rẹ̀ má jẹ́ kó máa fi owó ara rẹ̀ ṣe, ìwọ ni kó máa fún ní owó. Ṣé rí àwọn ohun tí à ń sọ yìí tí o bá ti lè ṣe, in fact there will be a more blessing that will attract you. Ẹlẹ́ẹ̀kẹrin, ṣètọ́jú rẹ̀ dáadáa, má dẹ̀ parọ́ fún, má ṣe báyìí, má ṣe báyìí, finú kan bá lò. Sórí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ọmọ mi ní ìyàwó, tó bá ti lè gbé àwọn ìgbésẹ̀ tí mo ní kó gbé yìí, ọ̀rọ̀ rẹ̀ ò tiẹ̀ nílò kó jàǹpátá jù. Má dẹ̀ ṣoògùn, tó bá ti lè ṣoògùn má dá ìrìnàjò gbogbo irú ni. Tó bá ṣàkọ́ ti ṣe àwọn ìgbésẹ̀ tí mo ní kó ṣe yìí, tó dẹ̀ ń bo orí, tí wọ́n ń bo orí rẹ̀, tó dẹ̀ jẹ́ kó náà máa bo orí rẹ̀ lóòrèkóòrè, tó ń bá fẹ́ bo orí ẹ̀, ìwọ ni kó mú owó sílẹ̀. Ṣé rí tó bá ti lè gbé àwọn ìgbésẹ̀ yìí, ọ̀nà ó máa là. Tó bá jẹ́ ọmọ omi, tó bá fún ara ẹ̀ san owó ìbọ̀rí rẹ̀, tó fún ara ẹ̀ san owó irun rẹ̀, ajé yẹn òun gangan ni ó máa dọ́dọ̀ rẹ̀, kò ní kan ọkọ tó fẹ́ lára. Ṣùgbọ́n tó bá fẹ́ kó jẹ́ pé ajé yẹn á máa regulate ní inú ìgbéyàwó yín, ìwọ ọkọ ló nílò láti máa ṣe. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ló ní ọmọ omi ní ìyàwó, ṣùgbọ́n tí kò mọ àwọn àtúntò àti àwọn ìgbésẹ̀ àtàwọn tó yẹ kí wọ́n máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ gan ni kò tilẹ̀ mọ ìwúlò wọn, tó jẹ́ pé àṣìlò wọn ni wọ́n rí. Bó bá sì bínú sí ìyẹn, ó gbọ́dọ̀ tó bá wọn bínú, tó bá bínú sí ọkọ wọn, ó lè dá business wọn rú. Tó bá bínú sí ọkọ wọn, ó lè dá everything rú. Wọn ò sí ń lórogún. Wo nọ́mbà mi kò yípo padà 08054353629.